Sunday Igboho lọ dá àwọn ọlọ́pàá tó ń fẹ́ wá arrest Talọlọ́run ó lọ dá wọn dúró. Mi ti fẹ́ ṣe fídíò nítorí anything tó bá ti ní ṣe pẹ̀lú security mo máa fẹ́ ṣe sùúrù gan. One ẹlẹ́kejì ni wípé mo expect kankan but mo mọ̀ pé tó bá fi tọ́lá sọ́tún là á ṣẹlẹ̀ ìyẹn ni màá ṣẹ̀ mọ́ bí mi fẹ́ sọ̀rọ̀ ìgbà mi tí mo mi fẹ́ sọ gbà báyìí because I don't like a situation kí n ṣe fídíò kí fídíò yẹn go wrong kí wọ́n máa ṣe damage control mi fẹ́. Alákọ̀ọ́kọ́ náà nǹkan tí mo expect pé kí Sunday Igboho béèrè nígbà tó débẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ òun ni pé ẹ̀yin ọlọ́pàá yóò arrest warrant yín dá o or court order tó ní kẹ́ ẹ wá gbé tó ń bá ṣe yẹn táwọn people yẹn bá present ẹ̀ á jẹ́ pé wọ́n wà under legal duty tí wọn ò bá present ẹ̀ á jẹ́ pé wọ́n wà under illegal duty. Ẹlẹ́kejì tó yẹ kán tún béèrè ni pé èwo Talọlọ́run were you be invited or notified before kó tó di kó dirú ẹ̀ nìyí. Ẹlẹ́kejì nìyẹn wọn ò béèrè yẹn náà that is point number 2. Point number 3 òun ni ó yẹ kán béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn pé kí ni reason tẹ́ fi fẹ́ wá gbé wọn ò béèrè yẹn náà. Ètò wa fọ́nì ni wípé arrest tó ń make yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ Sunday Igboho ti ń ṣàlàyé bọ́n ṣe jẹ́ fún wa wípé àwọn ń kọ́ o àwọn stand against Islam publicly tí fídíò ẹ̀ wà wípé báwo làwọn Fúlàní Ìlọrin ṣe wá máa gbéyàn. Èmi ò ń ṣọmọ Ìlọrin omi ìdọ̀tọ́ mọ́ Ìlọrin but when in time of security ẹni tó pèrè security personnel kò yẹ kó súnmọ́ but màá ṣe kọ́kọ́ ṣe fídíò yìí síta báyìí kó dúró báyìí ná títí màá fi rí press release police ìyẹn àwọn ọlọ́pàá àbí ti Ọ̀yọ́ state government. So ṣé nǹkan tí ìrò ẹkùn ṣé nǹkan tó fẹ́ dálé lórí lélẹ̀ mo ṣe ń béèrè ọ̀rọ̀ ní mi tí ì sọ̀rọ̀ o because má fẹ́ sọ̀rọ̀ àwọn details kan ti wà lọ́mọ àwọn reports kan ti wà lọ́mọ àwọn analysis kan ti wà lọ́mọ more than 30 people ló ti send different things sí mi related to that thing and àwọn nǹkan tó lè cause but kémi tó sọ̀rọ̀ kí n tó finalize mo ṣe wà lórí pé kádúró tí tíjọba máa fi sọ̀rọ̀ tíjọba bá sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ sí ní give analysis mi part 1 part 2 part 3 a ti ń sọ tẹ́lẹ̀ pé nǹkan tẹ́ ẹ gbélé ẹni lọ́wọ́ wàhálà tó máa dálẹ̀ ni but ẹ jẹ́ ká kọ́kọ́ rí ṣé arrest wà kí ọlọ́pàá kan ní láti dá wa lóhùn ṣé arrest warrant wà ọkọ̀ tọ̀dá wa tó bá wà ẹ jẹ́ kí government kan make public statement ká má dàbí pé à ń work against government ká ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí òfin bó ṣe bófin mu so ká mọ bí tá a fẹ́ gbégbà ká mọ nǹkan tá a fẹ́ sọ ká mọ bóyá ọ̀rọ̀ ẹ̀ gangan bóyá àwọn a nídìí láti sún òun gangan sí court kó lọ jẹ́jọ́ because tó bá ń gbé nǹkan tá a fẹ́ máa ṣe ni definitely gbogbo àwọn nǹkan tó ń jáde tá à ń rí online yìí definitely ó ṣeé ṣe káwọn náà wà lẹ́yìn àbí kán fi wọn lọ́kàn balẹ̀ pé kò sí wàhálà kò sí nǹkan máa bá lọ so ìyẹn lèmi ń dúró dè for now. Dẹ̀ ń gbé ọ̀rọ̀ commissioner of police jáde ìyẹn ò ń ṣe press statement ò kì í dẹ̀ ń ṣe press release ń pé wọ́n ní káwọn ọlọ́pàá padà sí Ìlọrin káwọn tẹ́ni ẹ lọ report ní Ìbàdàn ìyẹn ò ń ṣe press statement tó bá ń pé inú telephone conversation wọn lẹ ti pick ẹ lẹ́ ń sọ síta àwa ò ní gbà yẹn nítorí nǹkan tó dá mi lójú ni pé there is proper arrest warrant tí wọ́n issue against Talọlọ́run èní nìyẹn. Ẹlẹ́kejì ni pé ohun gangan dẹ̀ ti ń sọ káàkiri táwọn ní fídíò yẹn tó ti ń sọ̀rọ̀ pé sí Ìlọrin mi ìṣọmọ Ìlọrin mi ìdẹ̀ tọmọ Ìlọrin lọ́nà kankan mi ìdẹ̀ family mọ̀ Fúlàní rí ìran mi ò family mọ̀ Fúlàní rí ṣùgbọ́n nǹkan tó kàn mí mọ̀ ṣòun ni pé for a person tó gbéra ẹ̀ ní security kó lọ stop legal arrest uniform man and you carry ìró ẹkùn discord láti lọ fi face wọn láti lọ fi stop wọn interrupt wọn lórí legal arrest ìyẹn gangan ni mo ní interest nínú ẹ̀ even Talọlọ́run kó yẹn pé wọn àtàwọn ará àdúgbò wọn no restrict arrest yẹn there is a way tí government máa fi handle yẹn èní nìyẹn. Ẹlẹ́kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò mọ̀ kankan àwọn ọlọ́pàá tẹ̀ rí ẹ̀tẹ́ ní ìmúra wọn ò corporate wọn ń ṣe ọlọ́pàá tó ń wọ black jacket nìkan tó bá ti wọ̀ wọ́n ti cover àṣẹ wọn special unit náà wà so fọ́pọ̀lọpọ̀ tí ó mọ̀ mi tí máa defend ọlọ́pàá o jẹ́ mú pé mo ti sọ pé ọ̀hún ti bá rí arrest warrant ọ̀hún tí bá gbọ́ press release but mo kàn fẹ́ kí gbogbo aká máa mọ ibi tí a ti ń get it wrong ló fà á tí mo fi ń ṣe fídíò yìí nítorí nígbà táwa jáde ń gbà yẹn tá à ń sọ pé àìrẹ́ ẹkùn may be danger to Yorùbá and ó lè drag wá sínú ogun ṣe gbọ́rọ̀ tí Sunday Igboho ń sọ bẹ́ẹ̀ yẹn but ẹ̀yin òkùnú kan wà online tó ń pé tá a bá ń sọ̀rọ̀ tá à ń fún yín ní analysis tá à ń ṣàlàyé ọ̀rọ̀ ó máa ń ṣẹlẹ̀ tó ń pé ọ̀pọ̀lọpọ̀ nílàákàyè láti gbọ́ wa láti mọ̀túnmọ̀ nǹkan tá à ń sọ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tó ń pé ọ̀pọ̀lọpọ̀ irú ìfun tó jájẹ nínú àwọn bàbá ẹ̀ náà ló máa gbé jáde ló máa show lọ́la ẹ̀. Now àwọn èèyàn wà tó ń pé tí ọlọ́pàá bá fẹ́ wá arrest bóyá illegal arrest láwọn tó níyàn tó mọ̀yàn wọ́n máa ń jáde wọ́n máa ń control situation yẹn wọ́n á débẹ̀ wọ́n á pe ọ́fíìsì yẹn pé what is it okay máa mú ènìyàn wá Sunday Igboho ṣe bẹ́ẹ̀ wọ́n. Ẹlẹ́kejì wa ni wípé ó sọ pé báwo ni wọ́n ṣe máa fi ja ẹ̀sìn definitely ó ní interest against Islam ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ń sọ látijọ́ pé against Islam ó ní interest òun ló ti ń ṣẹlẹ̀ lélẹ̀ èní nìyẹn. Ẹlẹ́kejì ẹ má jẹ́ ká gbàgbé pé ẹni tí ẹni yìí bú odidi ọba ni ò téèyàn bá bú ọba àlú mi I will spend everything láti bring ẹni ẹ̀ down and ẹni tó bá wà ní right sense ò ní ever bú ọba kankan yálà ọba lẹ́ni kódà kò ní bọ́ba Yíbò kò ní bọ́ba Hausa kò ní bọ́ba Ghana tó bá fẹ́ rí àpọ́nlé
so but ẹ jẹ́ ká máa wo situation and kí ni stand di bàbá wa Olúbàdàn lórí ọ̀rọ̀ yẹn ṣé wọ́n stop arrest yẹn pé kí Tani Olohun kó lè invade justice ni àbí wọ́n sign wọ́n support ẹ̀ nítorí kó lè continue èébú tó ń bú ọba Ìlọrin àbí wọ́n stop ẹ̀ láti sọ pé ok bóyá kan wá ṣẹjọ́ yẹn Ìbàdàn ni àbí àwọn á send ẹ̀ lọ sí Ìlọrin because court ló pè and mo dẹ̀ fẹ́ wo ibi tó fẹ́ já sí èmi ò tí bẹ̀rẹ̀ fídíò observation la ṣì wá o. àwa kọ́ lẹ máa bò àwọn tí wọ́n lọ hùwà burúkú now Tani Olohun ń bú odidi ọba ìlú ó ń bú gbogbo Ìlọrin ó ń bú gbogbo àfa Ìlọrin ó ń bú àwọn lọ́yà Ìlọrin publicly video evidence wa ó mock Islam ẹ̀sìn téèyàn more than 2 billion tó ń ṣe worldwide tí more than 70 million tó ń ṣe ní Nàìjíríà tí more than 30 million Yorùbá tí wọ́n ń ṣe èèyàn kan jáde ó ń bú wọn and wọ́n fẹ́ gbé ẹnìkan tó pè rẹ̀ ní security ó jáde láti secure and ẹ̀yin òpònú ẹ̀ ṣe ń pe ẹni error ẹ̀ ń pè ní hero of your time tó dẹ̀ náà ń gbé security gbogbo ilẹ̀ Yorùbá dání àwọn kọ̀ọ̀kan àti pé ó yẹ kọ́ mi èèyàn distance rẹ̀ lórí ẹ̀ ó yẹ kọ́ mi èèyàn kó if tó bá fẹ́ give advice lórí ẹ̀ gan kó give a privately sẹ́niyẹn kó secure ọmọlúwàbí ẹ̀ kó dẹ̀ secure nǹkan tó gbé dání Sunday Igboho secure nǹkan tó gbé dání ìyẹn ló fà dáhà fi ń sọ̀rọ̀ and àwa tá a jáde nígbà yẹn tá à ń sọ pé gbogbo báyìí ń ṣe yìí fíìmù náà ń ṣe fún wa kí ni Sunday Igboho ti ṣe succeed lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá táwọn ọ̀dà wàhálà kan ló ti dálẹ̀ yìí now ẹ wá jáde ṣé àwọn tí inú wọn ò dùn tẹ́lẹ̀ à ń sọ fún kó máa ṣe jẹ́jẹ́ kó máa fọgbọ́n ṣe gbogbo àwọn wà burúkú tó ń wù ní kọ̀kọ̀ tó ń wù káàkiri tó bá ti fèsì kámẹ́rà kan yìí máa wù máa distract ọlọ́pàá lẹ́nu iṣẹ́ máa sọ̀rọ̀ sọlọ́pàá ṣàwùṣàwù máa sọ̀rọ̀ sí Islam pé wọ́n jáde ẹ̀sìn wọ́n ṣe kinní kan tó bá yẹn gbé dẹ̀sìn ni ẹni tó di fẹ́ẹ̀mù kan insult tó ṣe ń kan gbogbo àwọn èèyàn tó ṣe ń kan ṣé wọ́n ní right tiwọn nítorí ẹ̀ dìde freedom fighter ọ̀sán gangan àtẹ̀yìn tẹ́ kóra ń jọ sórí online tẹ́ ìjọ nílàáká ẹ̀pọ̀ àwa sọ̀rọ̀ a ní kí nǹkan wà bó ṣe kó wà àwọn try láti explain in a peaceful way ẹ jókòó sí comment section ẹ attack ṣẹ́yìn tẹ́ ìjàmú kankan táwọn tó ní yóò jàmú kankan èmi ò ní kẹ́ni tó fẹ́ ṣe ẹbọ àbí tó fẹ́ ṣe traditionalist kó má ṣe mo náwọn ọ̀rẹ́ tó ń ṣe mo náwọn bàbá tó ń ṣe mo náwọn èèyàn tó ń ṣe bọ́ kí wọ́n á jáde lé ní kí n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún gbogbo wọn kí n bẹ̀rẹ̀ sí ní bú wọn báwo ni wọ́n ṣe fẹ́ feel tí wọn bá lè sue mi sí court of law á jẹ́ pé wọn mọ̀ nǹkan tó ń ṣe nìyẹn tí wọn bá lè challenge mi legally á jẹ́ pé wọn mọ̀ nǹkan tó ń ṣe nìyẹn àbí kí wọn kọ jáde sí kó máa ṣépè fún Christian kó máa bú Christian kó máa bú gbogbo wọn. There is a way tá fi ń ṣàlàyé ọ̀rọ̀ there is a way tá fi ń pèpè sẹ́sìn there is a way tá fi ń pèpè fún sọ́jà táǹtà tí ò ní dá wàhálà lẹ̀ tí ò ní dá nǹkan kan nù. So ẹ jẹ́ kán release Tani Olohun kó lọ jẹ́jọ́ tó ṣe offence to commit wọ́n ti petition ẹ jẹ́ kó lọ answer sí petition yẹn kóòtù tó ní kó lọ jẹ kó má lo agbára àwọn ọba kó fi ṣe kínní